ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé àrùn tí ṣọgọ́fà ní ṣọ̀ọ́dúnrún ohun tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́ya pátápátá ló ń ṣe ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí ìlú gángan ó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́lòmíì ṣùgbọ́n gbogbo wa pátápátá ńlá ń wo awọ lójú ìlú ohun tó túmọ̀ sí ni wípé ibi tó bá kọ sí wa ní ká máa mójútó kò sí bí ojú ọ̀run ṣe lè funfun tó àbàwọ́n tíntín nìkan ó máa wà ńbẹ̀ Elédùmarè ló ṣe é bẹ́ẹ̀ nítorí pé a kì í wáyé ká má lárùn kan lára ìjà àgbòrò ńlarùn Ìbàdàn ọba tí ń bẹ lórí ìtẹ́ wọ́n máa ní ohun tí máa dìgbà tẹ̀rí wọn ọba àwọn ìjòyè tí wọ́n ń bọ́ba jíròrò pẹ̀lú àwọn pẹ̀lú wọn ní ohun tí wọ́n máa ń dìgbà rò nígbàkúgbà tó bá kù àwọn nìkan ṣó wá rí olówó ọlọ́lá ọlọ́rọ̀ àti bọ̀rọ̀kìnní gbogbo wọn pátápátá ni wọ́n ní kinní kan àbáàdì tí wọ́n máa ń béèrè lọ́wọ́ Elédùmarè pé irú kí lèyí nítorí náà mi ò fẹ́ kó o fi ìrònú ṣera rẹ léṣe nítorí bá a bá ní oore ọ̀fẹ́ láti ṣe pàṣípààrọ̀ ìṣòro ó dá mi lójú pé fúnra rẹ ló máa sọ fún olówó wípé kó dúró láàyè rẹ̀ má jẹ́ kí ayélujára kó sọ ẹ́ di arírejára jẹ nígbàkúgbà tó bá ti rí àṣeyọrí àwọn ènìyàn ohun akin tí mo fẹ́ kó máa dún lọ́kàn rẹ ni pé bí mo bá ṣe mí ṣẹ̀kẹ̀rẹ̀ owó ó sì máa mì lápò mi Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe àmín.